ẹ kú ìyálẹ̀ta ẹ sì kú dédé àkókò ìwòtẹ́ láǹfààní láti máa wò wá ká máa wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ náà ní báyìí. náà ló kùn báyìí Samuel Olúbáyọ̀ Ọlámídé náà ló kọ mi èmi ni dókítà Ọlámídé MC tó gba skiyaski miskiyaski yagba yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́. gba skiyaski gbogbo yaski yẹn ṣé kìí ṣe ọ̀rọ̀ tó gùn jù nítorí láyé ìgbà kan wọ́n sọ pé kìnní kan ṣe sosomiasis ló gùn jù lọ́rọ̀. torí òun ni ó fẹ́ jọ́rọ̀ tó gùn jù torí gba skiyaski miskiyaski yagba yaski entertaining refreshing and tantalizing. ó ti gùn jù òun ni ó gùn jù. nínú ìwé ìròyìn Daily Post tí mo kọ́kọ́ wọ̀ láàárọ̀ yìí ẹ̀ka ètò òṣèlú ni mo sì wà ní Rabaji gan kí n tó lè kú òun bẹ̀ Opeyemi Amosun ilẹ̀ ọ̀tà sí eléyìí tẹ́ sì dá sí ohun bẹ̀ẹ̀bẹ̀ tó ṣe tó jẹ́ wípé ó ń gbé mi lọ́kàn ó ní wàá máa gbé mi nínú wàá máa gbé mi lọ́kàn wàá máa pa mí gàngàn bí ọtí olówó iyebíye màmá wa Tọ́pẹ́ Àlàbí nù orin o nígbà mo wá reason sí i lóòótọ́ tí mo wá wò lọ wò bọ̀ mo wá wò pé màmá ìròyìn yìí kọ́ o ẹ mọ̀ pé bọ́lọ́run bá ṣèyàn lóore ńgbà míì àti ò ní mọ bó ti yìí mọ́ bẹ́ẹ̀ ni iyìn yẹn yóò wá dàbí ẹni pé nǹkan ń ṣe bọ̀bọ̀ yìí. ló mú kí tọ́lọ́run bá ṣe ẹni lóore ńgbà míì yóò jíjó odi. yóò jíjó odi ẹ wo Dáfídì ẹ wo orú ijó tó jó ọba ni o téèyàn kan fi lè sọ pé kí ló ń ṣe ọba yìí orí ẹ ò pé rárá orí ẹ kò pé rárá ṣé kò àmọ́ bá lòun ni. ọ̀rọ̀ tó sì sọ ló kó bá yẹ ọ̀rọ̀ tó ń sọ ló kó bá yẹ meanwhile òótọ́ ọ̀rọ̀ ló sì ń sọ ó kàn jẹ́ wípé ó sọ sẹ́ni tí ò yẹ kó sọ sí Ọlọ́run tó kọjá ẹni téèyàn kan lè sọ anyhow sí lọ́sọ̀rọ̀ sí ọmọba tí mò ń yìn ni èmi ló ń yìn ló ń sọ pé bọ́ bá dára ẹ̀ sí hòhò tí wọ́n ṣá lọ́gbẹ́ nítorí pé ó yìn mí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ èyí eléyìí tó wá sọ ìwọ kọjá yẹ Ọlọ́run ó dákun kó má jẹ́ aṣẹni tí Ọlọ́run fẹ́ràn rẹ̀ àbẹ́yàn bá ṣẹni tọ́lọ́run fẹ́ràn rẹ̀ ẹ̀ ń tàn kọjá yẹ ohun tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣerú wa yìí a máa ń bẹ lọ́hùn fún wọn nù. pé dákun wọn ò mọ ohun tí wọ́n ń ṣe wọn ò mọ ohun tí wọ́n ń ṣe ni torí ààyò Ọlọ́run lèmi dókítà Ọlámídé ààyò Ọlọ́run l'Opeyemi Amosun ààyò Ọlọ́run nírú àwa yìí ẹ ń bá sì já ààyò Ọlọ́run ṣọ́ra láti ṣerú wọn. lórí ọ̀rọ̀ ètò òṣèlú ọdún 2023 òṣèlú olówó dé kò lè gbé Nàìjíríà kúrò nínú wàhálà tó wà yìí yóò money politics ni à ń pè bẹ́ẹ̀ ààrẹ Muhammadu Buhari tó jẹ́ ajagun fẹ̀yìntì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ bẹ́ẹ̀ o. lórí ìdìbò ọdún yìí náà sì ni o ìdí nìyí tí a fi ní fààyè gba lílo káàdì ìdìbò onígbà díẹ̀ tí wọ́n ń pè ní temporary voters card àjọ INEC ló sọ bẹ́ẹ̀ fún ilé ẹjọ́. nínú ìwé ìròyìn Punch mo wà ààrẹ òní ni mo kọ́kọ́ sọ̀rọ̀ ń pẹ́ ààrẹ àná náà tún sọ̀rọ̀ ààrẹ òní sọ wípé òṣèlú olówó dé àgbé báàgì owó káàkiri kò lè yọ wá kúrò nínú ìṣòro ààrẹ àná náà wá sọ tiẹ̀ èyí ò Goodluck Jonathan ó ní òṣèlú ẹ̀tanú kò lè mú dàgbàsókè wá inú ìwé ìròyìn Punch ló wà láàrin. nínú ìwé ìròyìn Daily Post lórí ìdìbò náà sì ni o ó léwu fún ọmọ Nàìjíríà láti gbéjọba fún Tinubu tàbí Peter Obi o Àtíkù náà ló sọ bẹ́ẹ̀. ọ̀dà nínú ìwé ìròyìn KAFTAN Post láàárọ̀ yìí èmi àtàwọn mínísítà mi a ní gba owó oṣù tí wọ́n bá yàn wá gẹ́gẹ́ bí tèmi bá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. tí dókítà Ọlámídé bá di ààrẹ. tí dókítà Ọlámídé bá di ààrẹ. ẹni pé. dókítà Ọlámídé. gbẹ̀mí bá di mínísítà mi ò gbowó. èmi ò gbowó ta ẹ̀yin náà ẹ̀yin ẹ̀gbọ́n ta èmi ò gbowó èmi kọ́ mò ń tọrọ èmi ẹ mọ̀ pé Opeyemi Amosun kò lè jẹ́ mi ìṣe ní gbowó. ni mo ṣe ń là ń sìn o. kọ́ máa jà pé nígbà máa di ààrẹ yàrá sọ pé èmi ò gbowó. nítorí ó ń déwájú kó dẹjọ́. ó ń dẹ́yìn kọ́ lọ da sọ. dókítà Ọlámídé bí mo bá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àbí mo bá di mínísítà. àwọn gbowó Opeyemi Amosun èmi ò gbowó. mo lè má gba
owó kọjá ohun tó yẹ kí n gbà mo lè má kówó ìlú mi ní tẹ̀lé kówó ìlú lè kówó ìlú sápò ara mi àmọ́ ilé ìtọ́tọ́ sí mi wàláhì wọ́n gbà èmi kọ́ mo wá sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP ọmọọba Adéwọlé Adébáyọ̀ ló sọ bẹ́ẹ̀. Bàbá Adéwọlé Adébáyọ̀ ló sọ bẹ́ẹ̀. Bàbá ní báwọn bá di ààrẹ. Èmi náà ti yóò padà ń gbà wọn tèmi náà bá di mínísítà ní gbowó. Ok ó ṣe é ṣe kọjá pé bàbá yẹn ní mínísítà. Èmi náà ní gbowó. Dádì èmi ò gbowó rẹ báyìí. Dádì sà tó bá ti jẹ́ pé àwọn mínísítà yóò ní gbowó sà ẹ dákun ẹ sà. Ó mọ̀ ní gbowó ṣùgbọ́n àgbà basic àbí àwọn allowances. Owó oṣù la ní gbà. Basic la ní gbà. Àgbà àjẹmọ́nú àgbà. Well, as in, you know. Kéèyàn tó sọrú gbólóhùn yẹn ó jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè lọ́kàn. Ibi tí mo wá fẹ́ káwọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀dá sí gan-an ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party ẹgbẹ́ ẹlẹ́sìn funfun ọmọọba Adéwọlé Adébáyọ̀ ní bóun bá di ààrẹ o àtòun àtàwọn mínísítà òun àwọn ò ní gbowó oṣù owó oṣù ó yàtọ̀ sí owó àjẹmọ́nú. Now ṣe rántí pààrẹ Muhammadu Buhari wọ́n sọ̀rọ̀ kan jọ́ kìíní àná pé báwọn bá di ààrẹ owó oṣù àwọn nǹkan kan làwọn pé wọ́n gé ààrẹ o ṣe rántí pé wọ́n gé tán pátápátá àmọ́ nígbà wọ́n di ààrẹ àgbọ̀rọ̀ ẹ̀. àwọn bẹ́ẹ̀ wọ́n padà gé àwọn àti igbákejì wọn. àmì náà bí wọ́n bá gé ilé aṣòfin ọ̀sọ̀. ilé aṣòfin táwọn náà ti gé nǹkan. táwọn ṣé ilé ìta jẹ́ pé àwọn ò gé lára tí wọ́n fi kún wọ́n ò gé tẹni ẹlẹ́ni. kí ló dé tí ààrẹ tí wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀mọ́ ńgbà wọ́n déjọba. bóyá ńgbà tí wọ́n débẹ̀ omi pọ̀ jọ kà lọ. omi pọ̀ jọ kà lọ. eléyìí tí ọmọọba Adéwọlé Adébáyọ̀ òun ló fẹ́ yìn àwọn mínísítà lóòótọ́. bẹ́ẹ̀ni. àmọ́ ṣé àwọn mínísítà wọn gbà. ṣé wọ́n gbà tí wọ́n bá tiẹ̀ wá gbà ṣé wọ́n ní máa lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí míì láti máa lọ jí owó. lórí ọ̀rọ̀ yìí ó yẹ ká gbé ọmọọba Adéwọlé Adébáyọ̀ wá. bẹ́ẹ̀ni. yes sir excuse sir ẹ̀yin là ń bá wí sà ọmọọba Adéwọlé Adébáyọ̀ sà olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ẹlẹ́sìn SDP sà excuse sir ẹ wá bá wa yànnà náà yìí sà mo sì jẹ́rìí pé tá a bá pè wọ́n ò wá èyí ò dájú nínú àwọn olùdíje sí ipò ààrẹ kì í ṣe pé bóyá a fi ń pọ́n ẹnìkan kò fẹ́ẹ̀ sí iléeṣẹ́ rédíò station tàbí tẹlifíṣọ̀n tí wọ́n ti pe ọmọọba Adéwọlé Adébáyọ̀ tí wọn ò lọ. kódà èmi bí mo ṣe kéré tó yìí bí n bá fi mẹ́sẹ̀gì ṣọwọ́ sí baba lóru baba ọkà yóò dà padà ó ní iléeṣẹ́ rédíò kan lẹ́kìtì tí wọ́n tiẹ̀ lérò wípé àwọn lè gbé olùdíje sí ipò ààrẹ wá sórí rédíò wọn wọ́n ṣe gbàṣàwòṣà wọ́n ṣáà dọ́dọ̀ wọ́n ṣáà rìn kọ́sọ́kọ́sọ́kọ́sọ́ wọ́n ṣáà rẹni tó mọ dókítà Ọlámídé nígbà ẹ dákun ṣáà àmọ́ bóyá àti ẹ̀lẹ́ lórí ọ̀fẹ́ tá a bá lé ní ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ má wọlé o ní kíni ṣe ẹ fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọ́n máa kọ̀ ká ayé kún gbogbo kò máa yé lè kókó báwọn wọ́n ní ẹ̀lú ọ̀gá ẹ dákun àwọn kan báyìí ní ti ẹ̀fẹ́ dákun sí àwọn kan báyìí ní nǹkan báyìí pé Nàìjíríà là ń ṣiṣẹ́ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ló ní Nàìjíríà là ń ṣiṣẹ́ fún kò sí nǹkan kan míì bí wọ́n ti tí wọ́n fi ṣe interview nǹkan mi ò rò pé mi gan fúnra mi tí mo sọ pé mo mọ̀ wọ́n gbà tí wọ́n ń ṣe interview lọ́wọ́ ni á pè pé wọ́n ń ṣe interview lọ́wọ́ fún ọ̀gá yín mo ní ẹ̀ ń ṣe interview lọ kò sí pákí lẹ́rùn bọ́rọ̀ ayé ṣe rí inú òun lè mí jọ mi ò báyé lé kókókó sáwọn tó kùn ń ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n máa fi àwọn tó wà lókè ní nǹkan lálẹ́ bá ṣe ṣé wọ́n máa fi àmọ́rú eléyìí báyìí ọ̀rọ̀ yìí kọjá ohun téèyàn gbọ́dọ̀ gbọ́ tí ò wà ní fèsì sí ká mọ ibi tí yóò ti wọlé. lójú ìwé ìròyìn Independent tó jáde lówùúrọ̀ tòní lórí ìgbẹ́jọ́ ìṣekúpa Bọ́láńlé Rahim olúwa mi n ò jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn mí o ọlọ́pàá ASP Drambi Vandi iná èyí tí ó yìnbọn pa obìnrin agbẹjọ́rò ló sọ bẹ́ẹ̀ níwájú ilé ẹjọ́. kò jẹ̀bi.
ó lóun ò jẹ̀bi. ó sì yìnbọn pààyàn. kò sì jẹ̀bi ẹbí ohun tí wọ́n kọ́ pé kó sọ ni. kò jẹ̀bi. kò jẹ̀bi. ó lóun ò jẹ̀bi ó plead not guilty. ẹ̀yin aráalé wọ́n ní baba láwọn ò jẹ̀bi. ta ni sọ pé mo jẹ̀bi olúwa mi. ẹ dákun ẹ dáríjì. ẹ dákun ẹ wò mí ṣe láàánú. n kò fẹ́ ṣẹ̀wọ̀n ni. nítorí tó bá sọ pé tó bá plead guilty bí àṣà àwọn ilé ẹjọ́ léèbó wọ́n sọ pé nítorí pé ìwọ gan náà ti mọ̀ pé o jẹ̀bi ìwà ọ̀daràn yìí ó ṣẹ̀wọ̀n ọdún báyìí báyìí. ìgbẹ́ngbà tó ti wá ní òun ò jẹ̀bi wọ́n ó tún ṣẹ́jọ́ síwájú. bí wọ́n bá wá ṣẹ́jọ́ síwájú tó bá padà wá jẹ̀bi ó ṣe ti kí wọ́n yẹgi fún. bẹ́ẹ̀ni. ọ̀dà nàìjíríà làwà. nínú ìwé ìròyìn Kaftan Post láàárọ̀ yìí ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ gbé àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC ẹ gbé wọn sábẹ́ ohun tí à ń wá pé ká sọ pé àwọn èèyàn tá à ń wá. wanted watch list ni wọ́n pè báwọn. PDP náà ló sọ bẹ́ẹ̀ fáwọn ètò ẹ̀ṣọ́ aláàbò bẹ́ẹ̀ bá sì wọnú ìwé ìròyìn Daily Post bákan náà ó ti ń di kọ́nu kọ́họ báyò bí ó ti jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló wà lókè téńté lára àwọn ìpínlẹ̀ tí gbọ́nmisí omi òtó òṣèlú yóò jàgídíjàgan lẹ́ka ètò òṣèlú tó pọ̀ sí jù lọ. nínú ìwé ìròyìn The Guardian ìjọba ìpínlẹ̀ Kogi kọ èsì ẹ̀sùn tó fi kan ọba ìlú Òkéné tí ṣe Ọ̀yínàyè ti ilẹ̀ Èbìrà. a sọ̀rọ̀ lórí ìyún náà bá a bá débẹ̀ kí ni a gbọ́dọ̀ ka ìròyìn torí ó ṣe kókó ó ṣe pàtàkì ṣáwọn ọba wa ṣé wọ́n ti wá digbá àkólẹ̀ fáwọn gómìnà tipẹ́tipẹ́ àbí fáwọn olóṣèlú tipẹ́tipẹ́ débi wípé ẹ má bínú o ẹ̀yin olóṣèlú tipẹ́tipẹ́ èmi kò ní wọ́n pé béèyàn bá bá ọba ìlú mi dán wò yóò dán tán o torí ọba la pè é igbákejì òòṣà ayabayabayabaya ta ni ń sọ̀rọ̀ nígbà tí kábíyèsí ń sọ ọlọ́run nìkan ló lè bi wọ́n ní ohun tí wọ́n bá ṣe n kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ èèyàn lè bo olóṣèlú nítorí pọ́dún mẹ́rin ni ó lò yóò kó mbẹ̀ kábíyèsí ọba láéláé ni àmọ́ wọ́n dàbí pé àwọn ọba wa ti wá digbá àkólẹ̀ fáwọn olóṣèlú ẹbí wọn náà sì kọ́ ń bọ̀ jẹ́ pé ẹbí àwọn olóṣèlú kọ́ ń bọ̀ jẹ́ pé kọ́ńtíráàtì làwọn ọba wọn máa lé káàkiri gbà wò. tó sì tún jẹ́ pé nípasẹ̀ òṣèlú náà wọ́n fi dépò ni wọ́n fi dépò. àbí. òun ni à ń sọ̀rọ̀ kan èmi ń sọ fún yín pé ọ̀fẹ́ tí n bá rí ọ̀fẹ́ kò sí ohun tó ní kéèyàn má lu ọ̀fẹ́ ẹ má pè Samuel Ògúnlékè ẹ pè yín náà ẹ pè yín náà. kí n pè papọ̀ pé Samuel Ògúnlékè Samuel kó wá Folúbáyọ̀ sí lẹ́yìn Folúbáyọ̀ sí lẹ́yìn fi dókítà Ọlámídé sí Fàtàndá sí Fàrámídé sí ká lè mọ̀ pé tó ẹyọ kan Samuel òun lẹyọ kan bẹ́ẹ̀ ìyókù ńkọ́ àti wípé ẹjẹ́ wò ó ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé òyìnbó ti ṣe aṣọ àfẹ́ẹ̀rí báyìí tó ń pè ní invisible cloth. aṣọ àfẹ́ẹ̀rí kan. ẹ wo ẹ tí ì mọ nǹkan kan àsìkò ibi ìkọlà yín. òyìnbó fẹ́ máa lọ fẹ́ ni àbẹ́gbé. kìí sórí ìròyìn yìí láti máa yànnà náà ẹ lọ gọ́gù ẹ rí i pé wọ́n ti ṣe nǹkan tí wọ́n ń pè ní invisible cloth tẹ́ ẹ bá fi bora wọn ò ní rí yín. yóò pòórá ni. ibẹ̀ náà lẹ́wà àmọ́ wọn ò ní rí yín. kí là ń sọ yìí àní àwa là ń tanra wa àwa là ń ṣera wa àwa ẹgbà ìgbì tẹ́tì ẹ̀ ti mọ̀ pàwọ́ là ń ba yí ara wa jẹ́ là ń bẹ̀sìn wa jẹ́ là ń ba ìṣẹ̀ṣe wa jẹ́ là ń ba àṣà àti ìṣe wa jẹ́ nígbà tí Queen Elizabeth ti ṣaláìsí mọ iye orò tí wọ́n ṣe ni wọ́n tún ṣèkan débi wípé wọ́n fẹ́ má wọṣọ rárá. bẹ́ẹ̀ ni. ń bọ̀ báyà wọ́n wá gbé kámẹ́rà kúrò láwọn ibì kan. Áfíríkà Yorùbá Nàìjíríà bẹ́ẹ̀ bá wí ní ìsìn kúkú ti sọ páwà àmọ́ lọ́hùn àmọ́ sangudu yín nígbà tí Òbí wà ní Chatham House ó ní
òun ó ṣe bẹ́ẹ̀ òun ó fòpin sí ìwà jẹgúdúdẹrà ò bóun bá di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà. ìwé ìròyìn Kaftan Post ló kọ láàárọ̀ ibẹ̀ ṣeré nínú ìwé ìròyìn Daily Post bákan náà. nàìjíríà tẹ́ ń wò náà lọ́jọ́ yìí pé àwọn ọ̀jọ̀gbọ́n náà ni wọ́n kó ní papamọ́ra. Peter Obi náà ló sọ̀rọ̀. adarí ìpolongo ìbò fún Kwakwaso nípínlẹ̀ Bauchi fẹgbẹ́ òṣèlú NNPP sílẹ̀ ló bá gba ẹgbẹ́ òṣèlú PDP lọ. inú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí iná ló wà. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ nàìjíríà lè máa tẹ̀síwájú láti máa rin ìrìn àjò nípa gbèsè ká máa tọ̀ ọ̀nà gbèsè. àwọn onímọ̀ kan náà ni ẹ sọ bẹ́ẹ̀ fún Tinubu. ìwé ìròyìn Daily Post lọ́kọ́ láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn This Day tó jáde láàárọ̀ yìí Ọ̀ṣínbàjò ń ṣe àbẹ̀wò sórílẹ̀-èdè Liberia lónìí láti kópa níbi àpérò àwọn ọ̀dọ́. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ìpínlẹ̀ Ògùn náà ni ẹ ti kọ̀ fún Àtíkù láti lo gbọ̀ngàn ìdárayá ìyún pápá ìṣeré ìyún pápá ìgbábọ́ọ̀lù pápá ìṣe gbogbo ẹ̀sà MKO Abiola Stadium ni wọ́n ń pè bẹ́ẹ̀ fún láti fi ṣe ìpolongo ìbò rẹ̀. lójúwé ìròyìn This Day ìdìbò àpapọ̀ ọdún 2023 dúró fún ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà o Buhari náà ló sọ bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Kaftan Post láàárọ̀ yìí kámárì ni Paul wí o ta ló sọ bẹ́ẹ̀ Wike ló sọ bẹ́ẹ̀ ó ní àwọn gómìnà márùn Tinubu ní kíni wọn ò ní fi PDP sílẹ̀. lójúwé ìròyìn The Guardian ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ lórí iléeṣẹ́ ọkọ̀ òfurufú orílẹ̀-èdè Nàìjíríà síwájú sọ́jọ́ 13 oṣù kejì. nínú ìwé ìròyìn Kaftan Post láàárọ̀ yìí Àtíkù Adébáyọ̀ àti àwọn míì náà ni wọ́n sọ̀rọ̀ níbi ìpàdé kan eléyìí tí ó jẹ́ ti àwọn olùdíje sí ipò ààrẹ ti ẹkùn gúúsù ìlà oòrùn eléyìí tí wọ́n sọ pé wọ́n ó ṣe. lójú ìwé ìròyìn Punch àwọn ìpèníjà tí Nàìjíríà ń kojú nílò àbójútó àwọn ọba aláyé Olúwo tilẹ̀ wó ló sọ bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí ìwọ ló fa wàhálà síra rẹ lọ́rùn tó fa jọgọdì síra rẹ lọ́rùn o ìpínlẹ̀ Imo yóò ṣèjọba rẹ̀ náà ló ti nàka àléébù sí Ugonchiere. lójú ìwé ìròyìn Vanguard ààrẹ Buhari ké sí àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ láti ṣàmúlò ìdókòòwò láàrin ara wọn. láàrin èmi àti báyà àti gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ǹjọ́ o ti gbọ́ wípé gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Emefiele ó ti ṣe bẹ́ẹ̀ ó ti padà sẹ́nu iṣẹ́ láàárọ̀ yìí ó resume duty bó ti ẹ̀ jẹ́ pé DSS wọ́n ń bá a fẹjọ́ lọ́wọ́. lójú ìwé ìròyìn The Guardian olùdíje dupò ilé aṣòfin àgbà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kánò bẹnu àtẹ́lu ìṣọwọ́darí Ayù. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ ìmọ̀sí wà lórí ọ̀rọ̀ Emefiele Buhari iná ni ó ṣe bẹ́ẹ̀ tí ó dá àwọn DSS lọ́wọ́ kọ́ láti mú gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà yún Emefiele nílùú Àbújá ọ̀mọ́kiri náà ló fẹ̀sùn kan bàbá bẹ́ẹ̀. lójú ìwé ìròyìn Vanguard ojú tì gbà ní ọ̀wọ́n gógó epo rọ̀bì tún ń fojú hàn o àwọn àjọ tó pọ̀ bíi NECA MAN NASIMA àti àwọn míì ló sọ bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí Peter Obi náà ló ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ báǹkì lórí ọ̀rọ̀ gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Emefiele yún n tó ń kojú lọ́wọ́ báyìí kí ni Peter Obi sọ ó di inú ìròyìn. bẹ́ẹ̀ bá wọnú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n tó mílíọ̀nù 25 million Nigerians iná ni ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́ ṣeéṣe kó ṣe bẹ́ẹ̀ kó ṣàkóbá fún o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ àjọ àgbáyé òun United Nations náà ni wọ́n fi léde o. nínú ìwé ìròyìn Politics Nigeria tó jáde lónìí níròyìn eléyìí wà mí sọ pé ìpolongo ìbò nípínlẹ̀ Kwara yóò wáyé lónìí ẹgbẹ́ òṣèlú APC náà ló sọ bẹ́ẹ̀. ní tèmi ti ń sọ látọjọ́ ọjọ́ ìtẹ́ ẹ ní kò sọ̀rọ̀ ńbẹ̀ lórí pé bí àwọn tíṣà bá ṣe ọ̀yà pé mo sì sọ̀rọ̀ ńlá náà pé báwọn tíṣà bá níṣẹ́ mi ẹ pé kinní kan ló ṣe ẹlẹ́dẹ̀ lẹ́ẹ̀kẹ́ ṣé mo pọ̀rọ̀ síwèrè ní í mọ̀ yàtọ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n òkùnkùn máa jọra wọn yóò bá níbẹ̀ bá bí n bá fẹnu mi gómìn fi fún ẹ jẹ o lè má jẹ àbẹ́ bí n bá fẹnu mi sọ̀rọ̀ fún ọ ọkọ̀ gbà nù ànákọ̀ mọ́ sọ pé kí ẹ máa ṣiṣẹ́ mi kìnnìkan wọ́n sọ pé gbàdógóje ìjọba ìpínlẹ̀ Èkó náà ló ti sọ fáwọn òṣìṣẹ́ rẹ̀ pé ẹ lọ kọ́ iṣẹ́ mi ẹ kọ́ iṣẹ́ tuntun millennium skills àwọn ẹ kọ́ṣẹ́ àní ẹ jẹ́ àkọ́ṣẹ́
kọ́ má jẹ́ pé bí bẹ́ẹ̀ kọ́ olúwa rẹ̀ ọkọ̀ jìyà lásán kéèyàn wá sọ wípé tó Dókítà Ọlámídé lẹ́yìn pọ̀ ń káròyìn kí n má wà ní nǹkan kan mi kí n má ní MC kí n má ní orin kíkọ tí mò ń kọ jẹun ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe pè mí fún MC ó kùn yín ọkọ lọ́hùn ẹ̀bẹ̀ ń ṣe wedding ẹ̀bẹ̀ ń ṣe wedding ẹ̀ ń sòkó àgbà ẹ̀yin tẹ́ ẹ̀ pè mí fún orin kíkọ ó kùn yín ọkọ lọ́hùn ẹ̀yin nu ọlọ́run bí ọba wá sí irú ẹ̀ kí lèèyàn mọ̀ ṣé ọlọ́run gan nígbà tó dá ọgbà Édẹ́nì orísun omi 4 ló wà ń bẹ̀ yóò ṣe àjókòó orísun omi kan tó bàbá Opeyemi Amosun òun ni à ń káròyìn ni wọ́n tún ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún ń ṣe jíngù káàkiri sórí ìsì tọ́lẹ́mọ̀ ọ̀sán kọ́dà gan-an ọ̀nà kan ò wọ́jà láì sàbújá tí ó fi géètì ẹyọ kan sẹ́nu ọ̀nà kan ò wọ́jà ní lọ́dọ̀ tí a. lójú ìwé ìròyìn The Guardian Sùlùmù kéde ìsinmi lẹ́nu iṣẹ́ nípínlẹ̀ Borno nítorí ìdìbò. Nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ àìsàn Lassa fever ẹ̀ka ètò ìlera ni o àwọn ẹkùn ìdìbò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n ṣe àkóbá fún nípínlẹ̀ Edo ìyún Lassa fever. lójú ìwé ìròyìn Leadership tó jáde lówùúrọ̀ tòní níròyìn eléyìí wà mẹ́ẹ̀ tó sọ pé àwọn ológun pa ọ̀gára agbésùmọ̀mí méjì tí wọ́n ti ń wá àtàwọn 40 míì nípínlẹ̀ Niger. Nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ayẹyẹ ìrántí àwọn ológun orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ṣe lọ́jọ́ àìkú kọ́nù jẹ́ta jọjẹ́ mọ̀ pé 2140 tó jẹ́ àwọn sọ́jà àti àwọn ọlọ́pàá àtàwọn míì náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pa ò nínú ìṣèjọba ààrẹ Muhammadu Buhari níbi tá a dé ìnà àti ìmọ̀ tí ó ṣẹlẹ̀ kọ́dún yìí tó parí kọ́lẹ̀ má jẹ́ àríbà nìjẹ́. ìbá mi nínú ìwé ìròyìn kan ètò jáde lónìí Politics Nigeria náà ló sọ wípé 400 mílíọ̀nù náírà náà ni a ti ná o lórí fífi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ọmọ Nàìjíríà lórí pé ẹ má gbàgbé láti kó owó àtijọ́ yín tí ń bẹ ńlé lọ sí báńkì àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ CBN wọ́n ná 400 mílíọ̀nù náírà. lórí pé lórí text message. ṣé wọ́n rí text message. mo rí láàárọ̀ yìí nígbà tí ń bọ̀. èmi ò rí. mo ṣe rí ni kò tí ì pẹ́ gan. mo wá wò pé mélòó ni gbogbo wa Nàìjíríà 200 million ẹ wá ná 400 million naira. lórí àti text wa. lórí àti text wa. tó jẹ́ pé ìjọba àpapọ̀ ní n tí wọ́n ń pè ní bulk SMS. kì í sì àwa tá a sì ń lo fóònù lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó 150 million. wọ́n ti ná 400 million irinwó mílíọ̀nù náírà. ṣé o ti kọ́kọ́ gba mẹ́sẹ̀gì òun rí yàtọ̀ sí tàárọ̀ yìí. mo ṣẹ̀ṣẹ̀ gbà láàárọ̀ nígbà mò ń bọ̀ inú ọkọ̀ ni mo ti rí. ẹyọ kan tó ṣẹ̀ṣẹ̀ rí gbà ẹyọ kan náà ni. àbí ṣèjọba ti ń sẹ́ndì ẹ̀ tábọ̀ torí mi ò tí ì rí. èmi ṣẹ̀ṣẹ̀ rí láàárọ̀ yìí tiẹ̀ náà ń bọ̀. èyí ó yí kọ̀ sí 1 million. má bínú o owó text message lásán. pé wọ́n ti fi ránṣẹ́ sáwọn ọmọ Nàìjíríà iye tó ná wọn. 400 million. 400 million. Okay. ó mọ̀ pé Nàìjíríà tá a bá fẹ́ tún kọ́kọ́rọ́ ṣe kọ́kọ́rọ́ tí a rà ní 200 náírà a lè ná ẹgbẹ̀rún kan àbí ẹgbẹ̀rún mẹ́wàá 200 mílíọ̀nù láti fi tún ìbá má jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á kọ́ ilé àwọn aṣòfin ní owó pẹ́rẹ́sẹ́ bíi 200 million kọ́ máa fi kíní kan bílíọ̀nù kọ́ máa fi tún ṣe. Meanwhile ṣé kò yẹ kí báǹkì àpapọ̀ kí wọ́n fún iléeṣẹ́ rédíò station kọ̀ọ̀kan iléeṣẹ́ tẹlifíṣàn kọ̀ọ̀kan àti taládàáni o àwọn tìjọba ẹ lè má fún wọn lówó aládàáni ó ń sanwó sápò yín ẹ fún wọn lówó ẹ jẹ́ wọ́n máa play jíngù yìí kán máa fi ṣe ìtanijí ìjọba àpapọ̀ ò ṣe bẹ́ẹ̀ o wọn àbí wọ́n ti ṣe ti KAFTAN tí wọ́n mọ̀ ní èmi ò sì rí wò ní orí ọdẹ wọn ò tí ì rí kódà lórí Startimes gan fúnra ara rẹ̀ tó jẹ́ kí wọn èrí wò àwa send message lásán 400 million láàrin èmi àti nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ẹ̀ka ètò ààbò mọ́ wà àwọn ológun náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fọ́ inú igbó Onitsha tútú báyìí o níbi àwọn agbébọn bí wọ́n ṣe jẹ́ bẹ́ẹ̀ jí ọ̀kan lára àwọn ọmọ ogun orí omi naval officer àti àwọn aráàlú bí wọ́n ṣe jí wọn gbé
tẹ̀síwájú tó bá ṣekù. ó ti bùṣe ẹja dókè lọ́run tá a bá padà ní ká máa tẹ̀wájú à ń lọ à ń bọ̀ àti ìdè. eré tí a ń ṣe ló múnú yín dùn àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ máa yọ̀ o ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa ẹ ó rẹ́rìn ayọ̀ jọ torí Ọlọ́run máa wo KAFTAN TV má gbé kúrò ń bẹ̀ ibẹ̀ ni wàá ti máa rí wàá máa ráwọn ológo lórí screen yẹn torí pé wọ́n gan tó ń wù lọ́wọ́lọ́wọ́ ológo nìyẹn.